dédé àsìkò yìí yóò dára fún wa lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí ti ṣe ọjọ́bọ̀ Thursday ọjọ́ 27 oṣù kẹta ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Ká tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà báyìí ló ti mú agbádá, ṣòkòtò tó ń ti fìlà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn bíi ẹ̀rọ alágbèéká àti tọ́ṣíláìtì eléyìí tí wọ́n máa fi ríran nínú igbó ọdẹ báyìí láti lọ rèé ṣe ọdẹ wá ènìyàn kan èyí tó dátọ́ tó sì jẹ́ olóòótọ́ èyí tó gbangbásùn lọ́yẹ̀ láti lè di ipò alága fún àjọ INEC orílẹ̀-èdè Nàìjíríà mú ní gẹ́rẹ́ tí sáà ìṣàkóso ti Mahmood Yakubu tí ó tẹnubẹ̀pò nínú oṣù kọkànlá ọdún yìí tí èyàn tó bá tẹnubẹ̀pò gẹ́gẹ́ bí ìròyìn náà ti jáde láti iléeṣẹ́ ààrẹ lánàá òde yìí ni wọ́n ní ààrẹ Bọ́lá Tinubu tí í ṣe ààrẹ orílẹ̀-èdè yìí ló ti bẹ̀rẹ̀ sí ní wá ẹlòmíì eléyìí tí ó fi rọ́pò ní gẹ́rẹ́ tí Mahmood Yakubu tó bá parí sáà rẹ̀ nínú oṣù kọkànlá ọdún tá a wà yìí. Bẹ́ẹ̀ bá gbàgbé tí ẹ bá sì ti gbàgbé kí ìròyìn rán yín létí o, Mahmood Yakubu èyí tó ti wà ń bẹ̀ ní gẹ́rẹ́ èyí tí ọ̀jọ̀gbọ́n Àtẹ́rù Jẹ̀gá tó gbé ìjọba ọ̀hún sílẹ̀ ni Yakubu ti tẹ́wọ́ gbà báyìí tó sì ti wà lórí ipò náà èyí tó ti ń tukọ̀ rẹ̀ lọ, eléyìí tó jẹ́ wípé yóò lò sáà ẹlẹ́ẹ̀kejì rẹ̀ yóò lò pé tí yóò bá fi di oṣù kọkànlá ọdún tá a wà yìí síwájú ètò ìbò gbogbogbò èyí tó máa wáyé lọ́dún 2027 gẹ́gẹ́ bí àwọn ènìyàn kan èyí tó ní kí wọ́n forúkọ bòun láṣìírí èyí tó sọ̀rọ̀ náà láti ilé ọba nílùú Àbújá sọ di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ oyè ló ti wà ńlẹ̀, ṣùgbọ́n lára àwọn ènìyàn ọ̀hún èyí tó dàbí ẹni wípé ó ṣeé ṣe kí wọ́n fa igi lé orúkọ wọn làwọn tí wọ́n ti di ìṣàkóso àjọ elétò ìbò ti ìpínlẹ̀ ló ti dìmú tó sì jẹ́ pé púpọ̀ nínú wọn ni ò ní àkọọ́lẹ̀ rere lásìkò tí wọ́n bẹ́ẹ̀bẹ̀ èyí tí ààrẹ Tinubu ní irúfẹ́ àwọn ènìyàn wọ̀nyí wọn ò yẹ ní ipò alága fún àjọ INEC lórílẹ̀‐èdè Nàìjíríà wípé ẹni tó ṣe ti ìpínlẹ̀ tí ò ṣe dáadáa ṣóun ni ó darí torílẹ̀‐èdè tí ó sì ṣe àṣeyọrí. Nípa ìdí èyí wọ́n ní Tinubu ló sì fojú sọ́nà láti máa wo ọmọ oyè ẹni tí ó fi sórí ipò ọ̀hún èyí tó jẹ́ pé ní gẹ́rẹ́ tí Mahmood Yakubu bá kúrò lórí ipò gẹ́gẹ́ bí alága INEC lórílẹ̀‐èdè Nàìjíríà òun ni ó tẹ́wọ́ gba ọ́fíìsì náà tí ó sì máa lo dáúlà lọ gẹ́gẹ́ bí alága àjọ INEC lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹni tó jẹ́ alákòóso fún olúìlú orílẹ̀‐èdè wa Nàìjíríà Nyesom Wike àti Atiku Abubakar mà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ta gbólóhùn ọ̀rọ̀ búburú lura wọn báyìí lórí àwọn gbólóhùn asọ̀kan èyí tó ti wà láàrin àwọn méjèèjì látọdún 2023 gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó jáde látẹnu Nyesom Wike eléyìí tí olùrànlọ́wọ́ pàtàkì sí lórí ọ̀rọ̀ ìròyìn ọ̀gbẹ́ni Lérè Ọláyínká èyí tó gbé jáde lórúkọ Wike sọ di mímọ̀ wípé Nyesom Wike lórí òun yóò fòró Atiku Abubakar tó bá gbìyànjú láti gbégbá ìbò sí ipò ààrẹ lọ́dún 2027 gẹ́gẹ́ bí òun ti fòró rẹ̀ tóun sì pòrúurú ọkàn rẹ̀ pọ̀ lọ́dún 2023 eléyìí ìbò èyí tó kọjá yìí. Gẹ́gẹ́ bí Nyesom Wike ti sọ̀rọ̀ náà sọ di mímọ̀ wípé kí Atiku Abubakar má wulẹ̀ dára rẹ̀ láàmú bó bá gbé igbá ìbò nígbà ìgbà òun yóò máa fòró ẹ̀mí rẹ̀ tí ó sì ní jẹ́ olúborí o. Ṣé yóò bá bọ̀ wọ́n ní ìsọ̀rọ̀ ní gbèsè ìsúnkún símú báyìí ní ìṣètì gangan o. Wọ́n ní ní gẹ́rẹ́ eléyìí tí Nyesom Wike sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ náà ni Atiku Abubakar lòun náà dá èsì ọ̀rọ̀ padà látọwọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn sí Atiku Abubakar èyí ọ̀gbẹ́ni Paul Ibe èyí tó sọ wípé ọ̀rọ̀ eléyìí tí Wike sọ yìí jẹ́ ọ̀rọ̀ ẹni tí ò ní làákàyè èyí tí ọpọlọ rẹ̀ tó ti dojúrú tó ń ti ẹni tí ọgbọ́n òun làákàyè tó jìnnà sí o.
ó ní tí kì í bá ṣe bẹ́ẹ̀ kò yẹ kírú ọ̀rọ̀ báyìí ó jáde lẹ́nu Nyesom Wike ẹni tí àwọn ènìyàn ń wò gẹ́gẹ́ bí ọlọ́gbọ́n olóye láláì mọ̀ wípé kò sí ọgbọ́n kankan bí tí nǹkó kéré mọ́ tó lórí Nyesom Wike. Paul Ibe tó fi ọ̀rọ̀ náà léde lórúkọ Atiku Abubakar sọ di mímọ̀ wípé lọ́dún 2023 síwájú ètò ìbò ọ̀hún wípé àwọn ènìyàn mẹ́ta òun ni wọ́n kó orúkọ rẹ̀ wá síwájú Atiku Abubakar kó tó di pé Ifá Olókun Asọ̀rọ̀dayọ̀ ó gbé Ifá jọlẹ̀ tí Ifá sì fọhùn kó tó mú Okowa. Lára àwọn ènìyàn ọ̀hún ńbẹ̀ ńlá ti rí gómìnà ìpínlẹ̀ Delta tẹ́lẹ̀ rí Ifeanyi Okowa. Bákan náà Nyesom Wike tó ṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Rivers àti gómìnà Akwa Ibom tẹ́lẹ̀ rí Emmanuel Udoh. Eléyìí tó jẹ́ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ni wọ́n fi orúkọ wọn síwájú tábìlì Atiku Abubakar kó tó mú Ifeanyi Okowa èyí tó mú gẹ́gẹ́ bí ẹnì kejì rẹ̀ tí wọ́n jọ sá eré ọ̀hún sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 èyí tí wọ́n ní láti ìgbà náà ńlára ti ń ta Nyesom Wike tó sì ń gba gbogbo ọ̀nà láti rí dájú wípé òun fòòró Atiku Abubakar òun da ẹgbẹ́ òṣèlú PDP rú. Ṣùgbọ́n báyìí o Atiku Abubakar ni òun ò fi ìgbà kankan kábàámọ̀ wípé òun ò mú Nyesom Wike gẹ́gẹ́ bí igbákejì òun láti sá eré ọ̀hún díje dupò ààrẹ lọ́dún 2023. Ó lámọ̀ ohun gbogbo ń bẹ lọ́wọ́ Ọlọ́run orin tóun bá sì nípa àti agbára láti díje dupò ààrẹ lọ́dún 2027 Atiku Abubakar ni òun yóò jáde bẹ́ẹ̀ sì ni òun yóò mú ẹlòmíì ètò ní ọgbọ́n ìmọ̀ òye tó ń ti ẹ̀mí ìrẹ̀lẹ̀ ètò wọn jọ tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Sẹ́nẹ́tọ̀ Adémọ́lá Adélékè máa ló ti gbé ìgbésẹ̀ akin nítorí pápápá báyìí lórí àwọn ènìyàn èyí tí ogun ọ̀rọ̀ ìjà sí ilẹ̀ tí wọ́n ti sọ di aláìnílé lórí o. Wàhálà ọ̀rọ̀ ọ̀hún eléyìí tó jẹ́ wípé ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ onílé di aláìnílé lórí tó ń ti wàhálà tó ṣẹlẹ̀ láàrin Ìlóbù èyí tó jẹ́ pé àwọn ènìyàn náà ni wọ́n ti sá kúrò nínú ìlú wọn àti ìlú kan èyí tí wọ́n pè ní Ìfọ́nbàyè èyí tí wọ́n ní wọ́n jà sí ọ̀rọ̀ ilẹ̀ tó sì jẹ́ ipò ọ̀rọ̀ ọ̀hún ó ti kọjá ààlà àti ìfẹnusọ. Báyìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ọ̀hún ti sá kúrò nínú ìlú wọn tí wọ́n sá àsálà fún ẹ̀mí wọn látàrí ọ̀pọ̀lọpọ̀ jà báyìí tó ti mẹ́mí dání èyí tó ṣẹlẹ̀ láàrin ìlú méjì náà tí wọ́n jà sí ọ̀rọ̀ ilẹ̀. Gómìnà Adélékè ti ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ti wá lọ wá àyè kan fún wọn báyìí èyí tí wọ́n kó àwọn ènìyàn ọ̀hún tí ogun sọ di aláìnílé lórí tá a mọ̀ sí IDP tí wọ́n ti ní wọn yóò kó wọn pamọ́ sí o títí di ìgbà tí gbogbo wàhálà ọ̀hún tí ó tẹnubẹ̀pọ̀ tí àlàáfíà yóò jọba. Bẹ́ẹ̀ náà ni Adélékè ti ké sí àwọn òṣìṣẹ́ tó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ti ìpínlẹ̀ Ọ̀ṣun láti jágìrì mọ́ ọ̀rọ̀ náà kí wọ́n pèsè ààyè ààbò tó péye àtohun èlò fún àwọn ènìyàn ọ̀hún. Wọ́n sì ti ké sí àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ èyí tó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì àjọ NEMA láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn náà èyí tó sì ti pàṣẹ fún àwọn ẹ̀ṣọ́ aláàbò láti rí dájú wípé àlàáfíà jọba láàrin ìlú méjèèjì eyín Ìlóbù àti Ìfọ́nbàyè kí ohun gbogbo kó lè máa lọ láyọ̀ ohun àlàáfíà. Àjọ èyí tó ń gbógun ti ìwà ìbàjẹ́ ṣíṣe owó ìlú kùmọ̀kùmọ̀ EFCC àwọn mà ni wọ́n ti mú àwọn afurasí oníjìbìtì lórí ayélujára èyí tí wọ́n lọ bí 37 báyìí ní ìpínlẹ̀ Kwara tí wọ́n sì ti ní láìpẹ́ láìjìnà àwọn yóò kó wọn láti lọ rèé fi ojú wọn ba ilé ẹjọ́ o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde láti ẹnu ẹni tó jẹ́ agbẹnusọ fún àjọ EFCC èyí tó fi ọ̀rọ̀ náà léde lánàá ọjọ́rú tí ṣe ọjọ́ Wednesday ló sọ di mímọ̀ nílùú Ìlọrin ìpínlẹ̀ Kwara wípé látàrí àwọn ìròyìn kan tó fẹsẹ̀ múlẹ̀ dáadáa èyí tí wọ́n fi tú àwọn ní làwọn ṣe ìwádìí tó ń ti àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n sì rí àwọn ènìyàn ọ̀hún mú o láwọn agbègbè kan nílùú Ìlọrin olúlu ìpínlẹ̀ Kwara. Àwọn àyè ọ̀hún tí wọ́n ti mú àwọn afurasí oníjìbìtì ayélujára náà ní Táǹkẹ̀ Òkè-Odò Alao Farm Estate bákan náà ojú òpópónà Yídì àti agbègbè kan tí wọ́n pè ní Ìrèwọlédé nílùú Ìlọrin èyí tí wọ́n sì ní àwọn ènìyàn ọ̀hún
ni wọ́n ti kó sí àkóló wọn báyìí tí wọ́n ti ń ṣe ìwádìí ìfọ̀rọ̀wánilẹ́nuwò síwájú kó tó di wípé wọ́n taari wọn lọ ilé ẹjọ́ o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde, wọ́n ní àná òde yìí tí í ṣe ọjọ́ 26 ni wọ́n mú àwọn 15 kan eléyìí tí wọ́n ní wọ́n ká ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rọ ayélujára àti ẹ̀rọ àgbélétan tá a mọ̀ sí laptop ni wọ́n ká mọ́ wọn lọ́wọ́ o ní agbègbè Táǹkẹ̀ tí wọ́n sì tẹ̀síwájú. Wọ́n ní àwọn bíi 22 náà ni wọ́n tún mú àwọn ní agbègbè Yídì àdúgbò kan tí wọ́n ń pè ní Ìrèwọlédé àti Àlàó Farm Estate tí wọ́n sì ní gbogbo wọ̀nyí ló ń lọ bí 37. Wọ́n ní ní gẹ́rẹ́ tí ìwádìí bá parí wọn yóò taari wọn lọ sílé ẹjọ́ fún ìdájọ́ òdodo lábẹ́ òfin. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Kò tán nínú ìròyìn wa fún tòní. Arábìnrin ni èyí tí ṣe DJ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Florence Ọ̀tẹ́dọ́là tí gbogbo èèyàn mọ̀ sí DJ Cuppy, òun mà ń ló ti ríran sí orílẹ̀-èdè Nàìjíríà tó ń ti àsọtẹ́lẹ̀ ire èyí tó sọ sí orílẹ̀-èdè yìí wípé òun rí òun sì mọ̀ wípé ọjọ́ kan báyìí nílẹ̀ yóò mọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà náà yóò pèsè ààrẹ tí ṣe obìnrin àti igbákejì ààrẹ tí yóò jẹ́ obìnrin tí wọ́n máa tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí àlá èyí tó ṣẹ mọ́ orílẹ̀-èdè Namibia lára. DJ Cuppy tó fi ọ̀rọ̀ náà léde lórí ìkànnì ayélujára X rẹ̀ sọ ọ̀rọ̀ ọ̀hún gẹ́gẹ́ bí wòlíì alásọtẹ́lẹ̀ ire wípé inú òun dùn láti rí orílẹ̀-èdè Namibia láàrin àwọn ilẹ̀ adúláwọ̀ èyí tó jẹ́ orílẹ̀-èdè àkọ́kọ́ tí ó pèsè ààrẹ tí ṣe obìnrin, igbákejì ààrẹ tí wọ́n jẹ́ obìnrin, èyí tó jẹ́ wípé àwọn méjèèjì obìnrin ni wọ́n tí wọ́n sì ti búra fún wọn báyìí gẹ́gẹ́ bí ààrẹ àti igbákejì ààrẹ ní orílẹ̀-èdè náà. Ó ní báwo ni ọ̀bọ ṣe rí tínà kí ò ṣe, ó ló dáhùn lójú gbangba wípé láìpẹ́ orílẹ̀-èdè wa Nàìjíríà náà àwọn náà yóò sùn lọ́jọ́ kan tí wọn yóò sì dìbò pẹ̀lú igbá ìbò tí wọn yóò gbé èyí tí ó jẹ́ wípé obìnrin ni yóò wọlé gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀-èdè yìí tí obìnrin yóò sì jẹ́ igbákejì ààrẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ó ní lọ́dún náà ní ìgbà náà ó ní inú òun yóò dùn láti rírú nǹkan báyìí gẹ́gẹ́ bí DJ Cuppy bó ti fi ọ̀rọ̀ òun léde tó sì gbà á ládùúrà fún orílẹ̀-èdè Namibia wípé lásìkò tí àwọn obìnrin náà tí wọ́n ti ń fi ara wọn wípé wọn kì í ṣe ẹni ẹ̀rẹ̀, wọn kì í ṣe ẹni àtìmọ́lé, bẹ́ẹ̀ ni wọn kì í ṣe ẹni ẹ̀yìn ilẹ̀kùn, wípé iyọ̀ ayé ni wọ́n, adùn ayé ni wọ́n, ẹni gbangba ni wọ́n o. Ó ní orílẹ̀-èdè ọ̀hún àwọn obìnrin náà ni wọn yóò ṣe àṣeyọrí àṣeyege tírú nǹkan báyìí kò sì ní mọ ní orílẹ̀-èdè Namibia nìkan, yóò tàn káàkiri àwọn ilẹ̀ adúláwọ̀ yòókù tó fi mọ́ orílẹ̀-èdè Nàìjíríà àti àgbáńláyé o gẹ́gẹ́ bí àdúrà èyí tí DJ Cuppy tó fi káàdì ọ̀rọ̀ rẹ̀ ńlẹ̀ tó fi sórí ayélujára. Tó ẹ̀yin ará, Yorùbá bọ̀ wọ́n ní bí ọkọ̀ bá rí òkun tó bá rí ọ̀sà ó ń fi àbọ̀ fún elébùté ni. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ láǹfààní láti máa gbọ́tun rẹ̀ míì nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé ilé òní ilé wa, ọ̀nà nínà wá. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o.
ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.